ń tọ́ wá fà á tá a fi ń sọ Yorùbá nílẹ̀ yìí òun ni wàá sọ fún ọ yìí tí ò tún yẹ lómi ńgbà tá láwọn èsì lọ́nà èsì tí wọ́n ń sọ Yorùbá ẹlòmí ò tún bẹ̀rẹ̀ yìí náà ntọ́fà tá a fi ń sọ Yorùbá ni wípé gbogbo ìlú yòówù láyé tí èdè kan bá wà ń bẹ̀ tọ́ ọ bá débẹ̀ gbèríko apá ọ̀tún rẹ apá òsì rẹ apá àlàáfíà rẹ àti iwájú rẹ àtẹ̀yìn rẹ ìdè tí ń bá ń lọ ń bẹ̀ ó ti yé iná alájú wọlé fún tá a mọ̀ sọ tá a bá wo ìyá yín tá a bá wo ọ̀tún wa nílọrin ìyá yín sàwó làbà sàwó kí ni wọ́n Yorùbá lọ́tún Yorùbá ni wọ́n. Ìlọrin sì bá ni. Ìlọrin bá sàwó. bẹ́ẹ̀ ni inú tàn Ọlọ́run ṣàánú Ìlọrin púpọ̀ ọdún tí ń bẹ lérí Ìlọrin wọn ẹsẹ̀ di 100 àtọdún mẹ́wàá ni ẹni tí ń wí pé 104 ọdún tí ń sọ pé 104 ọdún Ìlọrin ẹni 104 o. ẹni kọ ọma ẹni kọ ọba wọn tó bí ni tọ́ba ìtàn ọba ìtàn bẹ́yàn bá ìtàn ọmọ pé 1810 ní Sheikh Alimi dé ìgbà Sheikh Alimi dé ni wọ́n tó fi dáwùlà ìlú lélẹ̀ kí Sheikh Alimi ó tó dé kọ́ríyà ní ń bẹ kọ̀ríyàtùn kètí ìdí bàládù kèdí wàtọ́nù kọ́ríyà ní bẹ òun lòkè súnà tíṣe àdámà ní kọ̀ríyàtùn sọ̀gíratùn ya'muruha akhlaqun minal muslimin alladhina farraw bidinihim min wujuhil kuffar àwọn tí wọ́n gbé ẹ̀sìn wọn sáfà àwọn kèfèrí ní gbogbo àyíká wà táwọn kèfèrí òjò wọn gbádùn wàtàjámà fi hadhihi al-qarya òkè súnà yẹn ni wọ́n pèsè liyatamakkanu bi mubasharati sha'airi dinihim ahraran wọ́n fẹ́ kí ìsìlámù wọn kó jẹ́ life islamic life. Shaharatil qaryatu bi rabwati sunna àwọn kọ́ríyà ní bẹ̀ kò sí ní ti ń jẹ́ baladu kò sí ní ti ń jẹ́ wátọ́nù. ṣé Ìlọrin yìí pé 104 báyìí. àníkè yẹ pé 102 àbọ̀ 1810 kí ni wọ́n pe 1912 ló di 100 kan 2012 lọ́dọ̀ 100 2023 táwa yìí ó di 100 àtọdún mọ́kànlá. báyìí. ìlànà Ìlọrin. lọ́jọ́ eré Ìlọrin báyìí. ọjọ́ eré tí ń bẹ ńlọrin ó kéré sí àrà. 211 years ní Ìlọrin báyìí. ọjọ́ eré tí ń bẹ fún Ìlọrin ó kéré fún àrà tí Ìlọrin ti dá gbogbo ayé gbogbo ilẹ̀ Haúsá. kò sí ìlú ọ̀hún tọ́lọ́hún ń fi àlùbáríkà sí bí Ìlọrin. Masha Allah. ó dà àti ilẹ̀ Haúsá. Masha Allah. ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nìkan kọ́. àti ilẹ̀ Haúsá. àti ilẹ̀ Haúsá. tí Sheikh Alimi ti ń bọ̀ wá ní tọ́lọ̀ ń ṣe mú Sheikh Alimi ńlẹ̀ yìí ó ju ti bí Sheikh Alimi ti ń bọ̀ lọ. Allahu Akbar. ó ti yé. Naam. ìlú inú àwọn ilẹ̀ Yorùbá omi ti lo 1000 years. báyìí. bí sí wọn ò sì tí ń bá Ìlọrin pẹ̀lú àlùbáríkà tọ́lọ̀ ń ṣe fún Ìlọrin. Masha Allah. ntẹ́lẹ̀mí òfin ṣe fáàrí sí wa náà nípa àwọn aláwọn ọ̀mọ̀wé àwọn ní nkankan àwọn paravisa ti ń bẹ lọ́rin kò sí ìlú ọ̀hún ní gbogbo ilẹ̀ Yorùbá tó níye professor ti ń bẹ lọ́rin. bẹ́ẹ̀ni wọ́n sì mọ̀ ọ́n káàkiri. kò sí. kò sí. both English and Arabic. bẹ́ẹ̀ni. kò sí ìlú ọ̀hún tó ní kónkálukú ọmọ aka professor rẹ̀ níta máa yí pé ebi lọ́rin ṣe wá tó nínú ebi wọn ọ̀làjú kò sí ẹ̀kọ́ sálàjú mbẹ àtọ̀làjú tìwé àtọ̀làjú kéwú. méjèèjì la nílùú yìí. ẹni táyìn ń pè wípé òun lọ́màwé jù kì í gba professor. bẹ́ẹ̀ni. àyẹ̀sẹ̀ rí sí pé gba professor ni. bẹ́ẹ̀ni bàbá associate professor ni. ọlọ́run so ṣàánú Ìlọrin àfa Alimi máa ṣàdúrà fún Ìlọrin púpọ̀ ọlọ́run máa kẹwàá púpọ̀ àfa Alimi máa ṣàánú wa. alhamdulillah. àwọn ará Ìlọrin àwọn ọmọ Ìlọrin ọmọ kéwàá àfa Alimi gbogbo ntí ń jọ ọmọ kéwàá àfa Alimi mo pè yín èyí sì ń sọ fún yín advice mi nu fún gbogbo ntí ń jẹ́ Ìlọrin ó yẹ ká ní usbu Sheikh Alim. hayakumullah. tá a bá nírú nǹkan yìí àwọn jíìlù tí ń bọ̀ wá wọn ò ní mọ fádùn àfa Alimi tí ẹ bá sàlùbáríkà wípé àwa katira Sheikh Adam Mọ̀lánà Sheikh Adam ṣàánú wa púpọ̀ ńlẹ̀ yìí o Ìlọrin ò sì gbọ́dọ̀ gbàgbé rẹ̀ bàbá yìí lọ kọ́ lẹ̀ nù tán ló jẹ́ alájú ó jẹ́ àmà gbogbo tí ń ṣẹlẹ̀ bí ẹ bá ṣe bẹ́ẹ̀ àwa yìí ò ní dé bá nǹkan kan gbogbo èyí tá à ń wí à ní dé bá a kà á ni inú tíra Allama ọgbọ́n àgbọ́yé bàbá alìsílámù fi Nàìjíríà ó ti yé báwọn mo lè máa ké ńlárúbáwá bíi ṣé rájò lè márùn tọ́lájú lè márùn gbogbo ẹ̀ làwọn gbèsè ńlárúbáwá mo lè máa kà á bí lárúbáwá àmọ́ gbogbo ohun tí ń bẹ́ẹ̀ mùdùmùdùn bẹ̀ gbogbo ẹ̀ ń bẹ lérí mi tí ì máa sọ. Masha Allah Masha Allah Masha Allah. bó o sì wá sùlù kọ̀ọ̀bá ìlú Yorùbá ọba mẹ́. bó o wọ ọba mẹ́. Masha Allah. ó ti yé. àgbọ́yé bàbá. kì í jẹ́ pé kíkà àkàkọjá ń bẹ̀ lásán á kà á wo kí ni tí bàbá ń wíyà yìí bàbá ṣe dáadáa fún wa. pẹ̀lú àgbọ́yé sì ni.
pẹ̀lú àgbọ́yé ni o gbogbo àwa àfáà Ìlọrin láti rí ẹ̀yin tẹ́ ń jẹ́ bàbá wa àtẹ̀yin àgbà wa àtẹ̀yin aṣáájú wa àtẹ̀yin akẹgbẹ́ wa ẹ dákun torí Ọlọ́run ó yẹ ká ní usbu Sheikh Alim As-Saqafi ọgbọ́ àgbọ́yé bàbá usbu Sheikh Alim As-Saqafi Allahu Akbar ó yẹ ká ní tọ́já sí pé ọdọọdún wọ́n ní kí ni wọ́n ń ṣe wípé usbu Sheikh Alim ndé àwọn tí yàtọ̀ fún dọ́bà yẹn ọdún nìyẹn à ń fi yín ń ṣe ayẹyẹ àjọ̀dún àmọ́ usbu Sheikh Alim gan fún rẹ̀ wọ́n yìí ti sọ́njọ́ ní ìrí pé Sheikh Alim ti tó fi orúkọ rẹ̀ sọ yunifásitì gbogbo tí yàn affect wa nù ní tí ó jáwé yẹn ọmọ yìí wà wọ́n sọ nù àwẹ̀ nù rédíò wọ́n àti ìgbọ́ dìsín báyìí wọ́n àti tí tẹ̀lé dìsín a tún sọ fún gómìnà wa kí gómìnà náà máa gbọ́ Ọlọ́run kọ́ mọ́ bọ́lẹ̀ jẹ́ kó ṣàánú ẹ̀ kó sì sọ kókún a sọ gbogbo àwọn ọ̀mọ̀wé gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n gbogbo ọmọ Ìlọrin tí ń bẹ lókè gbogbo yín la sọ fún Sheikh Alimi University agbọ́dọ̀ rí Usman Danfodio ń bẹ Ahmadu Bello ń bẹ ayé bẹ̀ kọ́ ni Awolowo University ń bẹ Odùduwà University ń bẹ àìní yunifásitì Sheikh Alimi kórúkọ wọn kọ́ máa bẹ́ yunifásitì ń jẹ́ nǹkan tí àwọn èèyàn fi ń wo bígbà tí Ìlọrin kéré ẹni ó sì tó Ìlọrin ò sí nù product tọ́lọ̀ ń fún wa ọ̀pọ̀ wa ṣé ojú ọ̀nà ti ìwé la fẹ́ sọ yín àbí lójú ọ̀nà tòṣèlú bá ti sọ̀ṣèlú náà tálẹ̀ ní tí ó bí Sàràkí dànù ní gbogbo Nàìjíríà lásán bọ́ba ajójú ọ̀nà mímọ̀ ni ṣe adama ni òtún àbí Sheikh Kamal àbáfà àgbàjì ni òtún àbágbárí gidoma àbí kòkéwù kò béèrè wọn katira kan níjọ́ náà ni wọ́n ń sọ pé èèyàn 500 lọ́wọ́ ẹ̀sìn Islam wọ́n padà wá ọ̀dà kí wọ́n máa wo tíra má máa wo tíra ẹyọ kan o má máa wo tíra ẹyọ kan o mo wá lọ katira Sheikh Adam nígbà mo já lu àárín ìkànnì tíra Sheikh Adam ní miato alfi ni 100,000 ní kọ̀kẹ́ òkò béèrè wẹ̀ sí Islam nínú àwọn ilẹ̀ Yorùbá 100,000 èèyàn làbá kọ̀kẹ́ òkò béèrè wẹ̀ sí Islam. Allahu Akbar. Kí ni mo pe 100,000 mi'atu alfi 100,000 làfà wẹ̀ sí mùsùlùmí. so ó yẹ ká ní usbu Sheikh Alim ká ní ọjọ́ kẹnu àwọn ọjọ́ tí ọmọ jẹ́ yawmu Sheikh Alimi ayyamu Sheikh Alim agbọ́dọ̀ ní ṣé báwọn alárúbáwá náà ń fi wọn ní ayyamul arab 7 days wọ́n fi ṣe ni 5 days wọ́n fi ṣe ni gbogbo orú nǹkan yìí la gbọ́dọ̀ ní tó kù fún wa nu kí ẹ bá kàn máa lẹ́nu lásán àbá máa bẹ́ èébú lásán èébú nìkan kọ́ wọ́n máa jáde kún ọmọ wípé usbu Sheikh Alimi yìí ìmọ̀ tá àfa Alimi gbé wa tọ́ra àfa Alimi fi mukhtalifil funun àfa Alimi ní mímọ̀ ni kì í sọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé àfa kankan wákọ̀ kì í sọ̀rọ̀ wípé àfa Sheikh Alimi mutasawwifu ni àkídà àṣàrí iná ni ń bẹ lọ pẹ̀lú wọ́n sì wà lójú ọ̀nà Málìkì torí pé àwọn tí wọ́n la ìstágbé ìsìlámù wọn Nàìjíríà yìí àkídà tasawuf kí là ń pè torí àwọn tasawufu mutasawwifu náà ni wọ́n ó ti yé báwọn wọ́n sì àwọn àṣàrí yú náà ni wọ́n Málìkì yú náà ni wọ́n Imam Málìkì ojú ọ̀nà rẹ̀ ni wọ́n fi gbé ìsìlámù wáyà yìí àkídà Abul Hasan Ash'ari ojú ọ̀nà rẹ̀ wọ́n gbé ìsìlámù wọn Nàìjíríà yìí tọ́ríkà Tìjání àti Kàdìríyà òun ni wọ́n yẹ gbé Tìjání àti Kàdìríyà ló gbé ìsìlámù wọn Nàìjíríà yìí ẹjá mi èyí yanjú èyí wọn jọ sátidé ọ̀pọ̀ tí mo fẹ́ yanjú eléyìí wá ń ṣe mí sọmí ó kún àbí kí n máa dálẹ̀ lọ́kàn kadì ẹ̀. olóje ń sí ilé àbá olóje ń sí ilé nu. so bí a ti ń bọ̀ nù ní bí yóò bá ti rí nu. kí yunifásitì ọmọ jẹ́ ti Sheikh Alimi káṣí ní usbu Sheikh Alimi wọ́n máa yí pé haraka Sheikh Alimi ńlọ ní kẹ́ pákàn dákẹ́ Sheikh Alimi ṣe wàhálà fún wa ńlọ ní púpọ̀ bá a bá dá Sheikh Alimi lóhùn ká dá ọlá Sheikh Alimi padà lódìdí kí gbogbo ayé ọmọ àkáhàn lágbára náà mà bá a bá ṣe bẹ́ẹ̀ wàláhì làásìmù Ọlọ́run ó bi wa. Ọlọ́run ó bi wa. kò dìgbà táwọn nǹkan báyẹn ṣe wá àtàkì wa ká tó mọ̀ pé okùn dá sí ńlẹ̀ bàbá Mudiru ti ń pè wá síbẹ̀ tipẹ́ àsìkò wa dé báyìí àfikún ẹjọ́ ń kálukú ọ̀tají ẹ má jà sùn má so bọ́rọ̀ tí Yorùbá ti rínu ń tọ́fà tá a fi ń sọ Yorùbá sàó lọ́tún amáyọ̀ ló sì ni wọ́n pè wá
àbí nígbà wọn kì wọn ní sàwó lọ́tún amáyọ̀ lọ́sì àti sàwó àti amáyọ̀ Yorùbá Ògbómọ̀ṣọ́ lẹ́gbẹ̀ẹ́ wa yìí ayé ẹ̀kọ́ ni òun lọ fà tó fi jásí pé Yorùbá là ń sọ àmọ́ ilẹ̀ yìí gangan kése Yorùbá kọ́ lónìí Yorùbá kọ́ lónìí àárín ummatan wasata nígbà tẹ́yìn ọba lóhun ń bíjà Yorùbá òun fẹ́ gbé nǹkan rà wá síbù mọ sọ́njò níyì wípé àáfàá kan lọ sọ fún mi ó lóun lọ bí sàádà nílùú ọ̀hún òun lọ sàádà ọmọ tí ń gba sàádà ìdílé wọn eléégún ni wọn inú àwọn tí ó tẹ̀lé ọmọ ń sàádà wa eégún tẹ̀lé wa wájú àgbo sàádà eégún méjì lọ wa wọ́n sì jòkó lẹ́nbí àga wọ́n sì ń fowó lẹ̀. ilàlá ọgbọ́ àwọn eégún náà mọ wòlímọ̀ wa. ìmọ̀ wòlímọ̀ wa so irú àdá ni ẹnìkan ò sì lé eégún kú ń bẹ̀ fa tí wọ́n parí sàádà ó ń kágun wọn lọ láyọ̀ àtàláfíà ni. Masha Allah. wọn ò ní lé wọn torí pé wọ́n jọ nílùú ni. mọ́lá kọ́sìm kí n tún dá ọ lóhùn